Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà rere. Ìyáàfin Adépégbà lèmi Olúwafúnmiláyọ̀ ọmọ àpàǹpà àyà Adépégbà. Ohun tí mo mú wá fún wa lóòrọ̀ yìí ni èèwọ̀ apá kejì. Mo ti sọ fún wa tẹ́lẹ̀ rí, èèwọ̀ ni àwọn ohun tí a kò gbọdọ̀ ṣe. Bí a bá ṣe é yóò lẹ́yìn. Bẹ́ẹ̀ ni, I'm giving you the second part of the taboo. Number one for today. Ọmọ èyí tó jẹ́ ìkíní fún tòní, ọmọ kò gbọdọ̀ jábọ́ ní ẹ̀yìn ìyá rẹ̀. Bí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀, ìyá yìí, bí ọmọ yìí bá jẹ́ ọmọ ọkùnrin, ìyá yìí gbọdọ̀ sáré yípo ìlú ní ìhòòhò lẹ́ẹ̀mẹ́sàn-án. Bí ọmọ yìí bá jẹ́ ọmọbìnrin ni, ìyá yìí gbọdọ̀ sáré yípo ìlú lẹ́ẹ̀méje ní ìhòòhò. A child must not fall from the mother's back. If a child should fall from the mother's back, and if it's a boy child, the woman will have to run round the town 9 times naked. If it's a girl child, the woman will have to run round the towns 7 times naked. Yes, we must not step on purple seed. If someone should step on purple seed, that person will be paralyzed. A kò gbọdọ̀ tẹ kóró ìbẹ́pẹ mọ́lẹ̀. Ẹni bá tẹ kóró ìbẹ́pẹ mọ́lẹ̀ yóò ya àárọ̀. Èyí tó kàn ni, a kò gbọdọ̀ fi ọwọ́ kó ilẹ̀ tí a gbà jọ ní ìgbàkúgbà. Ìbájẹ́ àárọ̀ ló gbálẹ̀, ìbájọ́sàn, ìbájálẹ̀, a kò gbọdọ̀ fi ọwọ́ kó ilẹ̀ tí a gbà. Tí a bá fi ọwọ́ kó ilẹ̀ tí a gbà, ọwọ́ ẹni náà yóò rọ̀. In Yoruba land, it's a taboo to pack the waist after sweeping with your bare hands. Never you pack the waist with your bare hands. If you try this, your hands will wither. Your hands will wither away. A pregnant woman must not sleep on her tummy. Some pregnant women do sleep on their tummy. It is very wrong. That baby could be paralyzed or die. Aláboyún kò gbọdọ̀ da ikùn délẹ̀ sùn. Bí aláboyún bá da ikùn délẹ̀ sùn, ọmọ inú rẹ̀ yóò ya àárọ̀ tàbí kí ọmọ inú rẹ̀ kó kú. Ní ilẹ̀ Yorùbá, a kò gbọdọ̀ run orin alẹ́, èèwọ̀ ni. Bí a bá run orin alẹ́, ẹnìkan yóò kú ní agboolé náà. Ó lè jọkọ ẹni náà. Bó bá jẹ́ pọ́kùnrin ló ń run orin alẹ́, ìyàwó rẹ̀ yóò kú. Bó bá sì jẹ́ obìnrin ní run orin alẹ́, ọkọ rẹ̀ yóò kú. A kò gbọdọ̀ run orin alẹ́, kò dáa. A man or a woman must not use chewing stick to wash their teeth in the night. If any of the parties should do this, they will lose their partner. If it's a man, he will lose his wife. And if it's a woman, she will lose her husband. We must not eat an undone yam. When we are cooking yam, we must not eat a yam that is not done. The yam you are cooking must be thoroughly done before you eat it. If you eat a yam that is not done, your neck will eat you to death. Yes, or you will be rushed to the hospital. A kò gbọdọ̀ jẹ iṣu tí ò jiná àbí kókò tí ò jiná, kò dáa. Bí a bá jẹ iṣu tí ò jiná tàbí kókò tí ò jiná, ọrùn yíyún ni yóò pa orí ẹni náà tàbí kí wọ́n sáré gbé lọ sí ilé ìwòsàn. Eléyìí tó kàn ni, a kò gbọdọ̀ jẹ orí ejò. Èèwọ̀ ni, a kì í jẹ orí ejò ní ilẹ̀ Yorùbá. Ẹni bá jẹ orí ejò, onítọ̀hún yóò kú. We must not eat the snake head. If you should eat the snake head, the person will die. Yes, it's a taboo among the Yorubas. A kò gbọdọ̀ jẹ orí ejò. A kò gbọdọ̀ fọ́ ilé agbọ́n. Ẹni bá fọ́ ilé agbọ́n, bó bá gbé àwo lọ́wọ́, àwo èyí ohun tí ó bá gbé lọ́wọ́ yóò máa bọ́ fọ́ lọ́wọ́ rẹ̀ ni. Gbogbo ìgbà ni àwo yóò máa fọ́ lọ́wọ́ rẹ̀. A kò gbọdọ̀ fọ́ ilé agbọ́n, èèwọ̀ ni. Among the Yorubas, we must not break the termite house.
If you break the termite house,